Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. 4 children by the special grace of God. Alhamdulillah Rabbil Alameen. I dare that person that will curse my child, my children, or my grandchildren. But you, bosse, you wine and dine with the people that curse your grandchild, your first grandchild. And yet, you have the audacity, olaya, láti bọ́ síta, láti wá máa ṣépè fún àwa, torí pé wọ́n sọ wípé kò bá má jẹ́wọ́. Tẹ́mì tó fi sẹ́nu, ò ń pe àwa ní ajá Wunmi. Àwọn wo? Àwọn ìyáláyà ìwọ tí Wunmi ń pè ní ìyá ọkọ, àwọn ìyáláyà ẹ tí ò bá ṣe nǹkan tó dé. Ṣé ibi táwa jókòó sí ìwọ lè tẹ̀bẹ̀? Èmi tí mò ń sọ̀rọ̀, èmi dán dáadáa. Wà láìtàláì kì í ṣe ìgbéraga. Bọ́sẹ̀, ibi tẹ́mi ń tẹ̀ ò lè tẹ̀bẹ̀. Láíláí. 100, Mama. 100. 100. I confirm I'm 100. Ó lè tẹ̀bẹ̀. Pẹ̀lú bó ṣe jẹ́ ìyá Mohbad. Ibi tẹ́mi ń tẹ̀. Àwọn ibi tẹ́mi ń wọ̀. Ó wá ń pe àwa ní ajá kàkú fún ẹ. Dambanza duwofi. You and who? Kulu Banza. Farawo Shege Banza. Bosse, where did you buy the audacity from? Who gave you liver? Bosse, we stand up because your pikin die. Bosse, you where Josie take you do nyama nyama? Josie take you do banza? Josie call you a shower? Josie talk nonsense. Josie comot cloth for your body. Naked you for outside. We will be woman, we carry cloth cover you. You can't come back. One naked us. Haba. If I no be you, a lie to lie. This woman, if I no be you when we come out our rapper. Remain with under skirt, cover your body. Now you want naked us? Your first grandchild. Everybody will did this platform. One way or the other. Our one cupboard did that speaking body. Because we love him from the bottom of our heart. This tell me where you they cause. Haba. Haba, 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 haba. Come on now. Siregun. Wenyi. Fokun sí Wunmi lọ́rùn. Àmọ́ ìwọ ló ń jẹ́ ká wẹ̀yìn. Ká máa béèrè pé kí là ń ṣe látọjọ́ yìí. Tó bá jẹ́ pé irú èmi ni, màá ti pa platform àti bínú. Torí èmi ò ráyè òṣì, màá ti bínú. As at yesterday, God is my witness. God is my witness that British Oshim Bemilano sis. Haba. Let us just support. Sis, don't think like that. That British Lano. When I de para. Kini that British in Bemilano. Ìwọ wá bọ́ síta. Òun fẹ́ fún. Àwọn kan fi ẹgbà score. Wherever Koni Baje is right now, wherever Koni Baje is, let Koni Baje come out and say the meeting me and Koni Baje and Omowunmi had this morning concerning Wunmi.
Mama Mohbad. Anyway, I don't get much to say. But Omowunmi, this is for you. Omowunmi, you know, I had my first son at the age of 19. And you see, Yeah, Tunde mute o. from that day, my life changed. I became responsible for another human. And that day, nothing else mattered. Omowunmi, if you're listening to me, until you get it into your head that everybody is fighting Liam, that's when you wake up and smell the goddamn coffee. When you get it into your head that Liam is the target, that is when you will sit up. Right now, you think they're playing games with you? Keep playing. Keep playing. You owe Liam a duty of care. You owe Liam 100. You owe Liam everything you have within you. You see how Mama Mohbad is behaving like a tiger concerning Adura? You keep behaving like a sheep. Liam is the target. You see Josie how he's going against Liam. Meanwhile, the bastard that you are coming to do Sume for is every time she sees Josie, she becomes confused. Confused.com. Josie has stigmatized her. As soon as she sees Josie, she becomes confused. No matter what Josie says, her legs go begin wobble when she sees Josie. Make you dear. Josie, Liam is the target. Omowunmi, read up on Stockholm Syndrome. You better sit up. Sit up and smell the goddamn coffee. Because you see what you ain't a kid no more. You are Liam's mother and father. Sit up. And to Tenny's platform, to every single person on Tenny's platform, listen. On all justice for Mohbad, ain't nobody like Tenny's platform. Ain't nobody like Tenny's platform, and that extends to Anita Bella's platform. And as I always say, you guys, take your fucking flowers and let them all fuck off. Done, man. Àpọ́sẹ̀ ò ní ṣoríire bó ṣe gbé ìyálé mi lẹ́mi gbóná, ọ̀run á gbé ẹ lẹ́mi gbóná. Mo wà lábẹ́ yín iná tẹ president ẹ ṣe iná tẹ fún mi yẹn ṣe ìpábẹ́ yín ni mo wà iná tẹ fún mi ẹ jẹ́ sáré lò ó lọ class. Ṣé ẹ rí Sister Tenny mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀. Sister Tenny, Bíbélì sọ pé ó ní ẹ má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi? Aláya ń gbọ́ yín. Bíbélì ní pé ẹ má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi. Ẹ má sì ṣe wòlíì mi ní ibi. Sister Tenny, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin o. Ẹni àmì òróró Ọlọ́run ni yín. Ọlọ́run sì ní pé kán má ṣe yín ní ibi. Kán má ṣe fọwọ́ kàn yín. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì tí a bá rí ẹnikẹ́ni wọ́n gbìmọ̀. Mo mọ̀ pé wọ́n ń sáré ká pé ẹ̀jẹ̀ amútẹ́mì balẹ̀ òun ló wà lẹ́yìn Wùmí. Lórúkọ Jésù bó ti wù kán pẹ́ tó sẹ̀ bí Ọlọ́run ò ṣe sí anybody ní ilẹ̀ Egypt tó jẹ́ pé ó sọ gbogbo wọn sínú òkun bí ogun náà ṣe pọ̀ tó dà wọ́n sínú òkun tọ́lọ́run ò ṣàánú fún wọn bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ṣe ní ṣàánú fún gbogbo wọn. Gbogbo wọn pátápátá tó kóra wọn jọ tán ní àfi dandan kán rẹ̀yìn Tenny pé torí pé ó ń jà fún Wùmí pé òun ló dúró ti Wùmí pé àfi dandan kán rẹ̀yìn Tenny bó ogun yẹn ṣe pọ̀ tó ń lé àwọn ọmọ Israel gbogbo wọn pátá ló ṣègbé bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe máa ṣègbé. Bó ti wù kí ẹni náà Sister Tenny bó ti wù kẹ́ni òun kó súnmọ́ yín tó bí iṣan ọrùn bó ti wù kẹ́ni òun kó rọ̀gbà yín ká bí aṣọ bó ti wù kí ẹni òun kó rí
mo sọ nípa Kristi Jésù ni mo fi ẹnu bọ àgbélébù mo bu nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo gbà á ládùúrà pé gbogbo wọn bó ti wù kán pọ̀ tó Sister Tenny ẹ̀yin lẹ máa rẹ́yìn wọn bí Ọlọ́run ṣe pa ogun bí Ọlọ́run ṣe pa ogun Fáráò tó parun pátápátá tí ò spare wọn tí ò ṣàánú wọn tí ò bójú àánú wò wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe máa ṣègbé lórúkọ Jésù bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe máa ṣègbé ìyẹn lọ bẹ́ẹ̀ Daddy Khalid ẹjọ́ sá ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹjọ́ ẹ bá wa sọ fún Sister Tenny kó tan platform yìí sílẹ̀ ẹ bá wa gbé wọn travel kán jẹ́ ká lè máa ṣe nǹkan tó bá wù wá lórí platform wa yìí. This platform is not for Tenny anymore. Ẹjọ́ ẹ bá wa gbé wọn travel kán má gbọ́ nǹkan tá à ń sọ mọ́ bóyá tọ́wọ́n bá gbọ́ wọn ò ní máa já wa kan bọ́ kán máa ré wa kan bọ́lẹ̀ pé kán má jẹ́ kí kán sọ̀rọ̀ kán má jẹ́ kán ṣe. Àpọ́nlé má jọ ń sọ̀rọ̀ àti gbogbo ìyá bàbá nǹkan tẹ́ ẹ̀ ń fún àwọn pípù ní ìyá bàbá kìíní. láti wá sọ̀rọ̀ látọjọ́ ìjọ ìbọ́ sí òní máa feel important láti máa ń lé ní tra. ẹjọ́ Daddy Khalid ẹjọ́ ẹ bá wa gbé sister travel ẹjọ́ ẹ bá wa gbé wọn travel kan tán platform sílẹ̀. ìyá tẹ́ ẹ̀ ń pe bọ́sẹ̀ yìí òun ló dàbí pé ó ń kó sí lórí. You older than me with 7 years tó bá wà nínú family wa àǹtí ni màá pè ẹ́ ọdún méje péré ló gbà lọ́wọ́ mi ní ọ̀dọ̀ wa wọ́n dẹ̀ sọ pọ́dún mẹ́ta náà bẹ́gbẹ́ tán torí pé wọ́n wá ń pè é ní màmá who are you? ṣe rí woman yẹn ọjọ́ tó ti lọ sọ́dọ̀ tó ti mójú gbọmọ síta gbolẹ̀ ọjọ́ ni mo ti mọ̀ pé kì í ṣe èèyàn re bó ṣe wà yẹn kì í ṣe èèyàn re ẹ kàn ń pọn lé ní Wunmi let me tell you something today ó ra dátà fún wa àbá ẹ jẹ nínú owó Mohbad àti àyìn àti fámìlì yín Aloba àbá yín mu lára jọ kíní Mohbad àbí anything never come to this place and say kán ní kó lọ wọ́ọ̀nù wa kí ìwọ náà wàá máa ṣojú mi àmì àkó máa ṣòun ìwà àti Sister Tenny ní kẹ́ kóra yín sínú yàrá kẹjọ máa ṣe sister and brother fans làwa àmọ́ ẹ rí please let us talk wọ́n ọjọ́ tán ni wọ́n fẹ́ sọ táyà sádùúrà lọ́rùn pọ́n tanná sí lórí pé kìnìkan ìyá yóò bọ́ síta kó wá máa ṣépè Sister Tenny a máa ní ká má sọ̀rọ̀ àbúrò ẹ̀ Fọláṣadé ló sún wa débi tọ́rọ̀ dé dúró yìí àbúrò ẹ̀ ló sọ pé òun pé àǹtí òun tóun sọ pé yín àǹtí mi báwo ni ẹ̀jẹ̀ ṣe wá ṣe bí elé tó má ti ní kán sọ̀rọ̀ lọ́bẹ̀ Sister Tenny a ní ká stop ká má ní kúrò torí ìyá Mohbad ẹ mọ̀ pé wọ́n bá ganan pọ̀nyàn lémọ́ ni gbogbo wọn bẹ́ síta wọ́n ń sọ̀rọ̀ ṣé ìyá Mohbad rò pé òun lọ́rọ̀ lẹ́nu ni ṣé tí ìyá Wunmi bá jáde náà kò ní rí sọ ni àbí tí bàbá Wunmi bá jáde síta kò ní rí sọ wọn ò tí ní sọ̀rọ̀ méjì ẹ máa bẹ́ síta Wunmi we don't know you kó jẹ́ ká sọ̀rọ̀ kó wọlé lọ kó lọ báyìí kẹ́ lọ máa ṣe ìyá ọkọ àti ìyàwó yín tẹ́jọ ń ṣe kẹ́jọ lọ máa kanra yín wọn ò fẹ́ràn ẹ nílé Aloba kó jẹ́ kí n tètè sọ fún ẹ wọn ò fẹ́ràn ẹ. máa jubiléètì o wọn náà ti fọ ọ̀tá wa ṣẹ̀ sí o ẹja jubiléètì o ẹja ìgbéjà sí sẹ́gbẹ́ kan náà for now ẹjọ́ tó ní ẹ̀wọ̀n ló máa kú sí kò ní dé láyọ̀ àsìdè ọ̀tì ni kò ní dé láyọ̀ ẹ̀bẹ̀ ló máa kú sí. wọ́n náà fi àwọn ọ̀tá wa ṣẹ̀ sí nìyẹn ẹjọ́ torí Ọlọ́run. ta ló lọ sẹ́wọ̀n. ó pátákó pa ni o pátákó ẹṣin ó ti lọ sẹ́wọ̀n ìgbére ló lọ. ṣé wọ́n ti arrest ẹ ní. bẹ́ẹ̀ ni wọ́n lọ ti arrest ẹ. ẹjọ́ ẹja jubiléètì. ẹ pàtẹ́wọ́ ẹ jẹ́ kí give àpàtẹ́wọ́ àgọ́ wá bá ẹ jẹ́ ká parí eléyìí president mi tí gíbá ti rélugi ẹ jẹ́ ká gbé kan kúrò ná àápadà sórí ìyẹn ẹ jẹ́ n parí ọ̀rọ̀ mi. sórí Omowunmi mi wọn ò nífẹ̀ẹ́ nílé Aloba and let me tell you wọ́n ní obìnrin tó bá ti fẹ́ràn lọ́mọ ẹ̀ ń wùyàn ìjà tí bàbá Mohbad tó ti bá ya Mohbad jà láti ọdún tó ti pẹ́ ara ẹnìyà Mohbad fẹ́ wá ti gbẹ̀san kò lè gbẹ̀san lára ẹ̀ kó lọ so mọ́kọ ẹ̀ ó wá fẹ́ fi ẹ́ ṣe pé wọ́n fẹ́ fi ẹ́ gẹ̀ẹ́sì fáìtì gbogbo kinní wọn kán wá padà pé wọ́n jọ padà rẹ́ wo ó mọ̀gbà tán fẹ́ ra wọn ò fẹ́ràn ẹ Liam ẹgbẹ́ sáré tètè mo ti pẹ́ tí mo ti sọ fún ẹ pé nǹkan tó onímọ̀ nílé wọn nìyẹn gbogbo ogún wọn gbogbo everything ní anything wọn tètè gbọ́mọ̀ ẹ̀ sáré kò sá 440 fún wọn mama Mohbad ò fẹ́ràn ẹ gbogbo eléyìí tó sọ á wálé ní á ṣépè fún ẹ ọjọ́ sí tó ń ṣépè ó ní kinní kan ṣèbó gbé gbogbo ojú tó gbé ṣépè gbé kinní kan
ókè tó ṣe jẹ́ Tenny platform láti máa ṣépè fún wọn kó lè ṣọ́ra ẹ̀ dáadáa ìyá yìí lọ sórí láti platform lọ́jọ́ sí tó ti gbé ṣépè tó ti ń pè lálámàlà tó ti ń pè lóríṣiríṣi ó lọ ọbẹ̀ kí ló ń wá kiri òun àtẹ́rìsì wá dọ̀rẹ́ báyìí rìkíṣí pa wọ́n pọ̀ rìkíṣí tó ní ṣe ni àwọn tó ń sọ pé ṣe gbogbo àwọn tó ń sọ pé ṣe ni kán mú Liam kán mú balẹ̀ kán jagbà lọ́wọ́ ẹ̀ kán ṣe gbá kán mú ẹ balẹ̀ gbogbo wọn náà ló mú dá ètò wà ní pẹ̀lú tó ń sọ pé kinní kan ìwà máa sọ pé ìyá ọkọ Tenny travel o a fẹ́ sọ̀rọ̀ lórí platform yìí ẹ travel ẹ jọ̀ọ́ dáàdì kàlídẹ ọlọ́run wà pẹ̀lú yẹn bá wa gbé wọn travel kán já máa sọ̀rọ̀ ìgbà tí wọ́n ní kí Wùmí jáde Wùmí ṣé àwọn tó ń gbèjà Ìyábọ̀ ó dẹ̀ mélòó sí Ìyábọ̀ Òjó tó jáde síta bíi Tóyìn Abrahamu gbogbo àwọn fáǹsì àwọn mélòó ló jáde tó lọ sọ pé ẹ stop o bó ṣe rí ẹ sí náà ṣe ń wọ ẹ bó ṣe rí ẹ sí nílẹ̀ Aloba náà ṣe ń ṣe ẹ látẹ̀ní lọ bọ́sẹ̀ ò fẹ́ràn ẹ àǹtí bọ́sẹ̀ jẹ́ kí n fàǹtí sí torí ó dàpọ̀ ẹ̀fọ́ ọdún méje jù mí lọ ok àǹtí bọ́sẹ̀ ò fẹ́ràn ẹ kankan àná dọ́sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ju ìyá Mohbad lọ tẹ́ ẹ ń pè wọ́n ní màmá òun ló kó sí wọn lórí o gbogbo àwọn ìyá àgbà wọn yẹn tán máa sọ pé ìyá Mohbad ẹ dárúkọ ẹ òun ló ṣe dàbí pé orí ẹ̀ ń tan nálẹ̀ tó ṣe rò pé òun gé èèyàn wọ́n pọmọ ológo ìyá tó yẹ kó jẹ́ pé kán máa béèrè pé ìyá Mohbad ńkọ́ kán ló wà lórí òkè ẹ̀rìmọ̀ láti odidi oṣù mẹ́ta pé ògo kan tún wà lọ́wọ́ òun àdúrà àti Liam pé òun ò fẹ́ kán gbà lọ́wọ́ òun kó lọ máa ta kútọ lọ́run lọ́rùn gbogbo ọ̀nà ọkọ̀ ẹjọ́ sí tó ló fẹ́ gbogbo ọ̀nà ló ti ń sọ pé kán má jẹ́ kádùúrà kọrin o sá lọ sórí òkè kó o ní Olúwa ibológun yìí ti ń jà míì ogun yìí gbúdọ̀ dá àdúrà tún gbúdọ̀ padà dìde àdúrà gbúdọ̀ tún padà dìde ògo yìí ò gbúdọ̀ lọ lórí mi. Yes, I know. See my friend ẹ̀jẹ̀ ẹ fẹ́ fún mi 1 minute ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ jẹ́ ṣó ti rí pátákó ẹ̀ ṣí sórí pé ò lè dá ṣe àwa la wà lẹ́yìn òrù ẹni Tenny platform tó fi ń dún mọ̀rún wọ́n bọ́lọ́run ṣe wá fi ẹ́ ṣe ẹ̀ sílé ọjọ́ èné ṣé wọ́n pé wọ́n lọ́dọ́gùn yìí lẹ̀ Olúwa ọmọ ogun ọ̀run o sórí bó bá tiẹ̀ jáde lẹ́nìí òṣìṣì ẹ̀ sí yẹn náà ẹlẹ́wọ̀n ọjọ́ kan yóò sì gba orúkọ yẹn náà wo bí ayé ẹ̀ wo bọ́lọ́run ṣe fi ẹ́ ṣe ẹ̀ sí wo ká má bó ṣe ká má lé ẹ lórí látọjọ́jọ́ ìṣọ́rí ẹ mú sórí pé ayé ti padà lẹ́yìn ẹ̀ ó yá sórí bọ́lọ́run ṣe fi ẹ wá sọ pé kò sí Ọlọ́run ṣé wọ́n pé Mohbad ń bínú sí ẹ sórí èsì tó ṣe ní àti ọjọ́ tá a ti jọ wà pọ̀ ó ní àrìnpọ̀ méjò ní ó jẹ́ kéèyàn jọ méjò you think you can do it wá wo bọ́lọ́run ṣe fi ẹ ṣe ẹ̀ sí ní èmi Olúwa o ẹjọ́ bá sọ pé kò sí Ọlọ́run kó ní tọ́jú kó lọ tún kọ́ dànù wo bí Ọlọ́run ṣe gbaṣọ lára ẹ láti ọjọ́ tó ti ń fi àwo kíní gẹ̀hún kò bọ́mọ ẹ lọ́wọ́ rí wo bá ṣe kọ ẹ̀yìn sí ẹ ọ̀run gan ti kẹ̀yìn sí ẹ olórí burúkú olè wo bí tàtẹnujẹ wo bí tó gbé ẹ dé tó mú fámílì onífámílì òmu ò dàrú all in the name of your àtẹnujẹ kí ló fi yàtọ̀ sí Yọ̀mí nítorí ẹ ni Yọ̀mí ṣe rí ẹ mú nítorí pé wọ́n gan olè ní ẹ olè tó mólè ní ẹ olórí burúkú ò ní bọ́nú ẹ̀ bó bá tiẹ̀ bọ́nú ẹ̀ lẹ́wọ̀n ọjọ́ kan yẹn àti máa change orúkọ platform. Sister Wúrà àṣẹ ni lọ gba brọ́dà yín lẹ̀ báyìí. ó ti gba táàgì ó ní ṣoríire wẹ́wọ́ bá náà ṣe fi yín ṣe sí sórí you think you can do it alone you can do it ó mọ̀ pé àwọn èèyàn ló wà lẹ́yìn ọ̀rọ̀ tó rò fi ń dún mọ̀rún wàhálà ibẹ̀ ló máa kú sí bọ́lá ṣe fi ẹ́ ṣe sí ibẹ̀ ló máa kú sí kò ní bọ́ọ̀lù ẹ̀ ṣó o bọ́nú ẹ̀ ṣó lọ sí. Eris àti Yọ̀mí kọ́lọ́jọ́ ṣiṣẹ́ pọ̀ Eris tó ń gbé. lọ́yà wá ṣe nǹkan fún onírọ́ ló ń pa ó ní kọ́dẹ̀yìn lẹ́yìn òun. Olúwa o wàláì ìwọ tó bá sọ pé òun ṣọ́pọ̀tì Wùnmí tó wà lórí Tenny platform tó bá lọ dá sí ní ẹ̀yìn ó ní jèrè ó máa gbọ́mọ gbígbé iṣu ni. tọ́lá náà ló dín pẹ̀lú pátákó ẹ̀ṣin lọ́wọ́ báyìí Ọlọ́run ló ń dín pẹ̀lú ẹ̀ Ọlọ́run ọkọ̀ opó ló ń dín pẹ̀lú ẹ̀ Ọlọ́run ọmọ aláìní bàbá ló ń dín pẹ̀lú ẹ̀ wo bó ṣe ṣí ẹ̀sìn èyí tó dáná sunlé
ṣọmọ pàànà ló ṣorí burúkú yẹn, ṣọmọ pàànà ló bẹ̀rẹ̀ orí burúkú yẹn, wo bí Ọlọ́run ṣe wá gbaṣọ lára ẹ̀, ó ti bọ́ṣọ funfun lára ẹ̀, ó ti gbáṣọ pupa sí ẹ lọ́rùn, aṣọ ẹ̀sìn aṣọ ẹ̀tẹ́ ó ti wọ̀ fún ẹ, ó ní ṣoríire. How market MFM ló gba boyfriend ẹlẹ o, MFM ló gba boyfriend ẹlẹ o. How market ó ní ṣoríire gbogbo yín, ẹ tí mọ kankan gbogbo yín pátá máa sọ tí bá ṣe àbòsí nínú ọ̀rọ̀ ìkọlọ́hún fi mí ṣẹ̀sìn, wọ́n bó ṣe ṣẹ̀sìn. King White ni ó ti lọ sẹ́wọ̀n, màmí ojú abẹ wọ́n ní 10 years in prison, 10 years I no see King White bàbá mi. President bá yín lẹ sáyé yìí. 10 years I no see bàbí King White. President Ó ti lọ sẹ́wọ̀n. Ẹ wà bẹ̀ yẹn ẹlẹ́rìn wà Nàìjíríà fún yín. Ṣé wà Nàìjíríà fún yín? Sísá wúrà wọn kò ìyẹn lọ gbá bọ́dà yín lẹ̀. Ẹ má wo tìwẹ̀ mọ́ lára. Hey, you do this one. Mi ò jà mọ́, inú mi ti yọ báyìí, mi ò jà mọ́. Ọlọ́run ti dá sẹ̀ríà fẹ́ni tó kóná ogun yìí, ọ̀nà olórí ogun lógun máa ń dojúkọ, ogun ti dojúkọ ẹ́. Nígbà tó bá ti ẹ̀ka ẹ̀ jáde lẹ́ni ìlú òṣìkọ́, Ọlọ́run sì kọ́kọ́ fi ẹ́ ṣe ẹ̀sìn ẹ̀, Ọlọ́run gé apá ẹ̀ ó gé lọ́lẹ̀, ìyá ẹ̀ Ọlọ́run ti gé lọ́lẹ̀. Wọ́n ní bó ṣe jáde ní court báyìí, bó ṣe sọ̀pàkọ́ sẹ́yìn tó mú ẹsẹ̀ tí ń rìn pẹ̀lú leggings tó wọ̀ báyìí, wọ́n lọ́kọ̀ fún lẹ́fà sẹ́ni fún bóyá kò nọlẹ̀ lọ́kọ̀ sí àkọsí lọ. Ṣebí Eris àti pátákó ti dọ̀rẹ́ náà. Ẹ̀sìn ló máa ṣe, àtẹnujẹ ló fi da fámìlì yìí rú, àtẹnujẹ ló fi mú yọ ọkọ, ló kó orí wọn papọ̀, ló má burú ọkọ, ló ṣẹ́ gbogbo wọn, ló kẹ̀yìn wọn síra, all in the name of you want to make money for yourself. Wá wo bí Ọlọ́run ṣe fi ẹ̀ṣẹ̀ sí láti ọjọ́ yìí tó ti ń ṣe, tí gbogbo wa ta wà lẹ́yìn ẹ̀ ṣe ṣọ́mú ẹ̀rí mú. Wàá mọ̀ pé obìnrin, you think you can stand alone, you can do it yourself. The British wọ́n jẹ́ free update. Ẹ fún wa lọ́dẹ̀tì. President ò jẹ́ free update. Ẹ fún wa lọ́dẹ̀tì ẹ̀ ní sórí burúkú. Ẹ ní sórí ibẹ̀ fún wa lọ́dẹ̀tì. owó ní fásẹ̀ wúrà náà ló kí pẹ̀sì. Ìfásẹ̀ lọ fún ó gara tó ń jáde báyìí nínú court ni, àfi fòye lọ́níwèrè bá rẹ̀ ńlẹ̀. Wọ́n tó máa yèrè báyìí, ó kọ́kọ́ sa oògùn, ó fẹ́ máa pọ̀fọ̀. Níbo? If you go, I'll shoot you. Oh, lè jọ tá kan. Múlẹ̀, Ṣebí mo gbọ́ yan àti fi rẹ̀ jẹ́ àti fi fa òwèrè. Àwọn olóyìn bukú ṣe rò pé ẹnìkan lẹ mara bu. Ó gbogbo bó ṣe rìn lẹ́nìí máa bẹ́ẹ̀ kọ́ olóṣì wá bá rẹ̀ lórí Netflix olóyìn burúkú. ẹ káàsán. Ọlọ́ yín lọ jàre. King White ṣó mọ̀ pé mo sọ kínní fún ẹ lánàá. Mo ní adé ló wà lórí ọba tán fi ń pè lọ́ba. Tí adé bá ti ṣí ó máa di ordinary person. Mo láwọn abiyamọ ayé ti kẹ̀yìn sí ẹ. Ṣó mọ̀ pé mo ṣe àná ni mo wọ̀n náà kò ń ṣe last week àná. Ṣó ti ríra ẹ báyìí? Mo kí ẹ kú oríire o lọ máa ran. Fúnra rẹ̀ ló fi ìyà dá agbádá ẹ̀sìn ló dá ló dẹ̀ wọ̀ máa ran. Ẹ jọ̀ọ́ ṣe rí lánàá. Mo ro nǹkan kan gbà tí Sister Tenny ń já everybody bọ́ lórí ọ̀rọ̀ bọ́sẹ̀ mi lè pè ẹ́ láǹtì torí ó gbà tọdún kan lọ́wọ́ mi. So ìgbà tí gbogbo èèyàn ń sọ̀rọ̀ tó ń já gbogbo wọn bọ́ lánàá, mo ro nǹkan kan nù mo ní wọ́n lọ́hùn. Ó ṣe jẹ́ gbogbo fámìlì Mohbad àti ìyá àti bàbá lè lépè. Jòsí tó bá bọ́ta ó máa ṣépè. Tí bọ́sẹ̀ bá bọ́ta ó máa ṣépè. Bọ́sẹ̀ ò dẹ̀ lo earring, ò dẹ̀ ń lo turban. But everything about you guys, àwọn tó ṣì ń gbàdúrà fọmọ lójú méjèèjì wọ́n ń rí dààmú lórí ọmọ. How much more ẹ̀yin tẹ́ wá ń ṣépè? Ṣọ́n fomi èpè dá yín ni. Anyway, I wish you all the best o. Omowunmi, ìwọ lèmi ní bá lọ́rọ̀. Ṣé rí Liam, ó ní di uncle, ó ní di grandmother, ó ní di sister mother. Mo ti sọ fún ẹ rí, Sister Tenny can bear me witness. Èkìtì ò kì í báyàn tọ́jú ọmọ. Ìgbà tó bá ti tọ́jú ọmọ ẹ tán tó bá ti dọmọ tán náà máa ná rí. Omowunmi mi last born tí mo bí fún wọn lẹ́kìtì ti pé 18. Wọ́n béèrè ẹ̀ lọ́wọ́ mi ọjọ́ kan rí.
wọ́n béèrè pé ṣé wọ́n jẹun àbí ṣé wọ́n jẹun, wọ́n béèrè pé ṣé wọ́n lọ sí school. Ìyá ọkọ ẹ tó lóun support ẹ every time tó bá jáde ló máa ń sọ ẹ sábẹ́ trailer. Kò jáde rí láyé kó má sọ ẹ sábẹ́ trailer. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n sọ fún yín, mo sì láìkí Jòsí ju Bọ́sẹ̀. Ẹ mọ reason, má sọ reason fún yín. Jòsí ń bá Liam ṣọ̀tá, ó dẹ̀ dúró pé èmi ni ọ̀tá ọmọ yìí. But Bọ́sẹ̀ tó bá ti rí ló máa ń ju ọmọ ìsábẹ́ trailer. Ṣé rántí the last time tó ló máa ṣáná sílá tó gbé gbogbo everybody tó gbọ́ ọmọ àti ìyàwó àti ọmọ àti tó kó ogun wọn tó rán wọn lépè. Ó rọ̀jò èpè lé wọn lórí. Ó wá yẹ wá bọ́ síta wọ́n wá send voice message síta Liam máa yè kiri kan ìgbà tó bọ́ sí tó o send voice message síta but ó lè tan loud ó lè tan live kò gbọ́ ọmọ ẹ̀ ṣépè fúnra rẹ̀ pẹ̀lẹ́nu ẹ̀ ẹ̀ dẹ̀ sọ fún mi pé ìyá ni. Ṣé ẹ rí nǹkan tó ní kálukú máa jẹ ló ní kálukú ń wá, nǹkan tí Bọ́sẹ̀ máa jẹ ní Bọ́sẹ̀ ń wá, nǹkan tí Jòsí máa jẹ ní Jòsí ń wá, nǹkan tí Kọ́lé Oṣó máa jẹ ló ń wá, gbogbo nǹkan tó fẹ́ jẹ náà ń wá. Omowunmi sórí èmi máa ń sọ fúnra mi nígbà tí mo wà nírú position tó wà má ní Rónkẹ́ ya rẹ̀ ń brain, Omowunmi ya rẹ̀ ń brain. Tó bá kọ wájú sí ẹ̀kúta tó bá kẹ́yìn sí ẹ̀kúta tó bá ti kú wọ́n nìkan Omowunmi tún èrò ara ẹ̀ pa. Èmi ò kẹ̀yìn ẹ sí anybody but jẹ́ kí n sọ kíní kan fún ẹ, your priority is your child and your mental health. Sórí ní ìgbà tí ọ̀rọ̀ ètè mi dé lẹ́wọ̀ ayé ẹ̀ ò ní da wọ́n ti wá fún ẹ. mo decide láti pick mental MFM ò ní jèrè ayé àti wellness àwọn ọmọ mi ahead of every other person. Every other person, including people that matters in my life, people that matters to me. I picked my mental health and my children ahead everybody because tó bá dàgbà ó lé ní àwọn yẹn ló máa kù mí kù. Ṣọ̀kọ́ mo sọ fún ẹ pé kò ní sùúrù. Ó sì máa tó time tí Liam máa lè jà fún rẹ̀ bọ̀ ní ìsìn ìwọ ló máa lè jà fún Liam. Omowunmi fèsì ọmọ ẹ fi irrelevancies sílẹ̀ àti Bọ́sẹ̀ o. Kò sí nǹkan tó lè ṣe kí ló ṣe ló máa ń gbẹ̀yìn àlè. Kò sí nǹkan tó ṣe fún Bọ́sẹ̀, kò sí nǹkan tó ṣe fún Jòsí, kí ló ṣe ló máa gbẹ̀yìn ẹ̀. Ṣé o ti rí oko tán mú ẹ lọ? Ìgbà tí o bá já gbogbo ìjà ìtàn tán ti yẹ̀yẹ́ ẹ tán, á wá pè ẹ́ lẹ́yìn. Á wá níyẹn bàbá ọkọ ẹ náà ni. Kò ṣáà lè ní bàbá ọkọ mi, o lè níyẹ ọkọ mi kó wá lọ bẹ̀ wọ́n. Wàá wá padà sí oko àárọ̀, wọ́n á tún wá padà mú ẹ lẹ́rú. Á wá gàgẹ́, ò ní lè ṣe nǹkan kan. Omowunmi jẹ́ kó rí ẹ pé sórí èmi ò ní sọ pé kó bá yọ ọkọ ẹjà má bàjá o, mi dẹ̀ ní kó má bàbá ọkọ ẹ̀ ṣe bọ́ tèmi ni wípé tó bá kọ wájú sí ẹ̀ta tó bá ti kù wọ nìkan tẹ́rù ara ẹ̀ pa. Bọ́sẹ̀ jẹ́ kí n sọ fún ẹ, tó bá rò pé ìjà Wunmi ló ń jà yóò láì ó defend Wunmi ọjọ́ kan rí, ẹ fi sentiment ilẹ̀. Sista tó tèmi ni ò kì í jẹ́ kéèyàn sọ̀rọ̀, ẹ lè já mi lẹ́yìn ilé àbí lẹ́yìn ilé tí bá ti request ẹ má gbé mi sókè mọ́. Bọ́sẹ̀ freedom of speech ni ó mọ̀ fún Africa. Bọ́sẹ̀ ò fìgbà kankan gba tiẹ̀ kò láìkí ẹ̀. Kò sí opportunity tí Bọ́sẹ̀ rí láyé yìí. Ní 1924 ó fún mi lẹ́ran kan, ó fún mi ní pure water instead bottle water. Ẹ jọ̀ọ́ ọmọ tẹ́ ń pariwo yìí gan kí ló ní? Mo wo network tí Mohbad nígbà tó wà láyé, network tí kí ni network tí Mohbad ojú òde tí Mohbad ní mọ́tò celebrity, ó ní mọ́tò ò dáa lọ́jọ́ tó sick tán fẹ́ gbé lọ sí hospital. Ẹ̀yin tẹ́ dúró ẹ̀dẹ̀ sọ pé ẹ lọ́mọ yín ló owó wo ló ní? Ó fún mi lẹ́ran kan, kò fún mi lẹ́ran méjì. Omowunmi fi jẹ fried rice o. Omowunmi nígbà tí ọkọ ẹ̀ kú mi rí aṣọ gidi kan lọ́rùn ẹ̀. No fried rice ló fi jẹ. Ṣẹ́rí mà Bọ́sẹ̀ jẹ́ kí n sọ kinní kan fún ẹ plain and simple. Tí mo bá jẹ́ Omowunmi sórí gbogbo eléyìí tí Mohbad gbogbo owó tó ń rí wọ́n lọ́wọ́ owó tọmọdé bá rí àkàrà ló kọ́kọ́ fi ń jẹ, gbogbo owó tó rí tó ra mọ́tò fún bàbá ẹ̀ tó ra ṣọ́ọ̀bù fún wọ èmi tí mo bímọ fún tí mo ká tan sókè wá níyẹn ìgbà tọmọ bá pé ọdún kan ni máa tó ṣiṣẹ́ ẹ lò ó wọ́n bá mi ṣe ẹ nì ní èmi lọ pé ìgbà tán bá gbébọn dé nísìnyí mi ni máa fàyà rọ́bọn wàá kọ́kọ́ settle mi náà kó tó rí any other person. I am telling you the fact. Ọmọ tẹ́ jù sí abẹ́ trailer nìyẹn o. Sórí mo sọ kinní kan fún wọn nídìílé ọkọ mi nígbà tí ọmọ wọn kú. Mo níṣẹ́ rírú ìyàwó bíi tèmi ẹ̀ lè rí mọ́. Ṣo fẹ́ gbọ́? 12 years ago ni wọ́n rírú ẹ̀ mọ́ dìsìn. Sórí Bọ́sẹ̀, sórí irú ọmọ bíi Omowunmi ò lè rí ní fámìlì ẹ̀ mọ́ lọ́kọ́lẹ̀. Torí àwọn ọmọ tán wà ń tà ń sìn
tí wọ́n rí nǹkan tí ojú Omowunmi rí ń sìn, ẹ ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ tẹ̀dẹ̀ ń kọ́ wọn ni wípé ọmọ tó o bá délé ọkọ má ní rẹ̀ kó ló léèyàn. So tí ọmọ bá dé nísìn, tíyàwó ọmọ bá wọlé tó bá fi ara ẹ̀ ṣe priority fún ọmọ yín, ẹ má bú o. Bọ́sẹ̀ àti Jòsí àwọn náà fà á. Bọ́sẹ̀, ṣé o rí ojú tó lè fi wo blessing ọmọ ẹ̀? Àkọ́bí ẹ tó o bá firú ojú yẹn wo Omowunmi, Ọlọ́run máa fìyà ẹ̀ jẹ́. Tí o bá lè gbé Liam kó gbé pamọ́, o bí ọmọ, wọ́n gbé ọmọ ẹ síta, wọ́n yẹ̀yẹ́ ọmọ ẹ, wọ́n lọ́mọ ẹ ń sọ àdó kiri ń sìn, o ò rí yẹn sọ, o ò ṣépè fáwọn tó sọ yẹn. Wọ́n lọ́mọ ẹ wọ́n fẹ́ ju táyà sí lọ́rùn, o ò rí yẹn sọ, àti wọ àtọkọ ẹ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Wọ́n gbá àwọn ọmọ yín síta, wọ́n lálé wọn, wọ́n wọ́ wọn lẹ̀, Jòsí rọ́bìṣì àwọn ọmọ ẹ, Yọ̀mí lòun máa tún ti ọmọ ẹ mọ́lé, àwọn kan láwọn máa mú kí o ò rí yẹn sọ. Àwọn tó ń sọ̀pọ̀tì Wunmi látọjọ́ tọ́mọ ẹ ti kú, ò ra pampers ẹyọ kan fún Liam rí, ò ra bisikíìtì fún rí. Àwọn tó wá ra pampers fún, tán ra bisikíìtì fún, tán ra aṣọ sí lọ́rùn, àwọn ló wá gbé ṣépè, ó wá rò pé ẹ máa mọ́ wọn. Mo mọ̀ pé tó bá jí làárọ̀ yìí nísìn wàá lọ sí ṣọ́ọ̀bù, àbí ṣọ́ọ̀bù tó fowó ẹ̀ ṣí, àbí wọ́n sọ fún ẹ pé àwọn tó ṣépè fún yẹn náà dáwó ṣọ́ọ̀bù. Alupaidas èlò ló dá. Sórí alátẹnujẹ, kíní kan ni mo mà ti wá àtọkọ ẹ, alátẹnujẹ nìyí, nǹkan tẹ̀ ń jẹ lẹ́nu lẹ́mu. And your shame is shaming me as a mother. Bọ́sẹ̀, your shame is shaming me. Tó bá réyàn bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ máa bẹ́ẹ̀ sọ. Sórí ọjọ́ tí ṣe rí ọjọ́ tẹ́rù Bọ́sẹ̀ ti bà mí mà, ó ní ọjọ́ tí Bọ́sẹ̀ ti bọ́ síta fún mama síta. Mama síta máa try fún o, ó máa try fún o. Ó sọ mama síta sábẹ́ training, ó lóun mú liars don't lie ọ̀dẹ̀. Wọ́n wá sọ fún mi pé kò gbọ́n. Ọkọ ẹ tó sọ tó lóò gàn, sórí pọ́kọ ẹ rí sọ, sórí pọ́ rí sọ, wọ́n wá ń gbá ẹ báyìí, pátákó wá ń gbá ẹ báyìí, ó ń gbá ẹ báyìí, pátákó. Sórí lẹ́nìí detention náà sì mú ẹ lọ, á lọ interrogation ẹ, kí n sòyìnbó president, tán bá ti interrogation ẹ tán, láti bẹ̀ lọ wọ́n instigate ọ̀ràn mọ́ ẹ lọ́rùn, torí pé bó ṣe ń bá àwọn ọmọ Bọ́sẹ̀, bó ṣe ń bá wọn wá ọ̀ràn, bẹ́ẹ̀ lọ́lọ́run náà máa wá ọ̀ràn sí ẹ lọ́rùn. Ṣé olóòfẹ́ gbọ́n ni wàá gbọ́n by force? Bọ́sẹ̀, wàá gbọ́n by force. Ọjọ́ tó ti tẹ̀lé pátákó lọ sí conference àbẹ̀wò ni show of shame tí Yọ̀mí lòun ṣe, ọjọ́ ẹ̀ ni mo ti wò pé woman yóò ní ọpọlọ lórí. Mo wò pé woman yóò ní ọpọlọ. Wọ́n wá ń dẹ̀ kiri, wọ́n á ń dẹ̀ ríboríbo, wá bọ́ta kan fi fámìlì yín ilé, orí yín ò pé, gbogbo fámìlì yín ìgbó lẹ máa kú sí. Jọ́ torí Ọlọ́run, ṣé mo wá lé yín wá béèrè pé kí ló ṣẹlẹ̀ nínú ilé yín ni? Ṣé yín kọ́ lẹ bọ́ síta lẹ àwọ̀ òpa àmọ́ nǹkan tó, kí ló dé tí Ìyábọ̀ fi dẹ̀yìn lẹ́yìn fámìlì yín? Torí pé nǹkan tó, you major in minor, you guys major in minor. Eléyìí tó yẹ tí ogun wá fẹnu sí o ni pé kí ló ṣẹlẹ̀, kí ló pa ọmọ yìí, àwọn tó ń búlì ẹ̀ báwo la ṣe fẹ́ ṣe é, tí ogun wá fi jáde nìyẹn. Ẹ̀yin lẹ bọ́ta lẹ bá wa yá, ó ralẹ̀ kò ralẹ̀, ó kọ́lé kò kọ́lé, ìyàwó ẹ̀ mọmi, ìyàwó ẹ̀ domile lórí, ìyàwó ẹ̀ domile lórí. You guys, you brought your matter to the social media rẹ bí sísá bí Mr. Olúwatósìn ṣe sọ, ọmọ playground ni gbogbo wa la máa ganu sí. Ó wá sọ pé ká padà wọlé nísìn, àwa kọ́ ló máa mú. Àwọn fámìlì yín tẹ̀ gbẹnu òṣì síta lẹ máa mú, ẹ̀yin lẹ máa kóra yín wọlé. Ṣó rántí pé fámìlì tiẹ̀ náà ni mo rẹ́jẹ̀ mi ò rẹ́jẹ̀. You guys are just bunch of fools and idiots. Anyway, ó láwọn kan ajá nínú àwa àti wọ́talajá. Mọ́mí Don Dada ti sọ̀rọ̀ jù, ẹ wá ń fira yín wé Bọ́sẹ̀. No now, ẹ ṣe máa fira yín wé pé bí tẹ́yìn bá wọ̀ Bọ́sẹ̀ ò lè wọ̀ bẹ̀. Ta ló mọ Bọ́sẹ̀? Bọ́sẹ̀ máa ń kiri ọjà ni now. Bọ́sẹ̀ ọmọ ṣùgbọ́n gbò tọrọ lẹ́nu mi, kò sí sàwáwù ẹ̀ ò sí bí. Ọmọ tí sàwáwù ẹ̀ wà ọ̀dọ̀ àwọn Láti, ọ̀dọ̀ Aluspaidas, ọ̀dọ̀ pátákó ẹṣin, àwọn yẹn ni sàwáwù, àwọn yẹn náà ló lè bá rò. We are too intelligent for you. You can't cope, you cannot. Ìwọ lẹ́nu o lè gbé tèmi ṣépè. Igi lẹ́nu ẹ yẹn, ẹnu ẹ kan, ìwọ o lè la ẹnu ẹ.
kò gbé Temi's platform ṣépè. Ṣó mọ̀ pé ṣórí àwọn tó mọ̀ mí mọ̀ pé mi ò kì í ṣépè. But ṣórí jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Ẹnu tó fi sọ yẹn ó máa kan. Ní ìgbà tó ń sunkún òṣì kiri tó ń ṣe bálabàla bíi bẹ́líìtì ẹ̀rọ kiri, Temi's platform ló gbà ẹ́. Ìgbà tó ń dààmú àwọn ọmọ ẹ tó ń ṣe àwa là ń lọ kiri tá a lọ ń jà torí ti ọ̀rọ̀ ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó ṣe gbé gbogbo fámìlì Temi síta. Àtọkọ àtọmọ ẹ̀ tán fi sọwọ́ di nǹkan míì tí wọ́n jẹ́ ẹ̀. Ìwọ wá lẹ́nu olè máa pa àwọn kan lájá. Bọ́sẹ̀, àwọn wo lájá? Ẹnu tó fi pajá yẹn ẹnu yẹn kan. Ó stupid gan o. Tó bá ríyàn sọ fún ẹ, ó gangan. Sórí, the last time tó ṣe bálabàla, ṣùgbọ́n pé ó padà wá síta, ẹ ní nǹkan tí wọ́n sọ ìwọ ò sọ bẹ́ẹ̀ mọ́ kó lè mọ̀ pọ́ dẹ̀ ni ẹ. Sórí tó bá padà wá síta wá sọ òṣì ọ̀rọ̀ ní ìsìn. Bí gbogbo èèyàn competition ó likely máa bribe àkúdàáyà kó competition against ẹ pẹ́nu ẹ ń yọ̀. Àwọn oníranù onírasẹ̀ bíi gírísì. Ọ̀tá Liam ni wọ́n gan in disguise. Omowunmi máa yá rẹ̀ ń brain. Àwọn tó ń bá dé òyì Yorùbá ní ẹni tó bá máa béṣù jẹun ṣíbí ẹ máa gùn gan. Omowunmi jẹ́ kí ṣíbí ẹ gùn. Àdúrà tèmi ti ń bẹ gbà látàárọ̀ máa dẹ̀ continue láti máa gbà fún ẹ. Òun ni pé ọgbọ́n tó fi máa bá àwọn tí ò ṣe é bá gbé tó ṣe máa bá wọn gbé ní àlàáfíà Ọlọ́run á bá mi fún ẹ. Ṣòro àwọn tó kórora ẹ̀ àwọn tó sọ̀rọ̀ àdé ẹ̀ èèyàn burúkú ni wọ́n o. They are so selfish and self-centered. Tẹ́ bá rántí ọ̀rọ̀ tí Bọ́sẹ̀ sọ ń gbà yẹn, àwọn tó ń ṣàánú òun àwọn ni ẹ wá ná kí ló kan èmi àti ẹ tí ọmọ ẹ kú. Èmi ò wá síta torí pé ọmọ yín kú. In case you don't know, you guys are mixing it up. Èmi wá síta pé àníṣe mi lè búlì widow àti ọmọ tí ò ní bàbá lọ́dọ̀ mi kó lè ṣẹlẹ̀. So pọ́ndà Bọ́sẹ̀ gbọ́ èmi ò dáwó fún ẹ rí o. Mi dẹ̀ lè dáwó fún ẹ. Bí mi ṣe lè dáwó fọ́kọ ẹ. O mọ reason. Apá ẹ̀ ògé ẹsẹ̀ ògé. Èmi ń ṣiṣẹ́ almost 12-13 hours. Ìwà wá jókòó sí nǹkan máa wá dáwó mi fún ẹ àkìrìs no now. Ẹni tèmi mọ̀ òun ni ọmọ oṣù 5 tí mo bá di fílẹ̀ tẹ́ ń gbé ṣépè àti ìyàwó ẹ̀ tẹ́ fẹ́ di ẹrù tí ì ṣe tiẹ̀ lé lórí. Nǹkan tó kàn mí nìyẹn o. Sórí ìwà àtọkọ ẹ̀kọ́ tó bá wòye kẹ́ fira yín ṣe. Yòjò sí ìtì disgrace ó sì máa disgrace ẹ jù bẹ́ẹ̀ lọ. Torí wọ́n fúnra rẹ̀ gan you are a disgrace to yourself. O lè defend àwọn ọmọ tó bí. Àwọn kan wá ń lù ẹ́ wọ́n fi ẹ́ jà against àwọn tó ń support tó ń fàyè wọn lẹ̀ tó ń fẹ́ bí wọn lẹ̀ torí tiẹ̀ wá bọ́ta òun ṣẹnu bọ́lọ̀ ìwé ìkan náà lọ bá náà lọ interview náà ló ń sòṣì ọ̀rọ̀ ọmọ yẹn ò ṣẹ̀ rí di only ẹ̀ṣẹ̀ tó ṣe bẹ́ẹ̀ náà ló bọ́ta tó ní Wùmí ò ra birthday cake fún King White olùṣì ní gbogbo yín alátẹnujẹ òṣì kò ra birthday cake fún King White the King White náà bọ́ta Wùmí ó yẹ kó máa fún màmá lówó ó yẹ kó máa fàdúrà lówó torí pé owó tọmọ yín okòwò tọmọ yín dá kò ṣe ní máa fún yín lówó nú ẹ̀ gbà tọmọ yín wà láyé ta ló máa sọ pé wá Mohbad jẹ́ kí ìyàwó ẹ̀ jẹ́ kó bùtẹ̀ ṣe online jẹ́ kó máa tajà rí yẹn sọ eré tiyín bùkátà tiyín ni Mohbad gbé tẹ́ bá gbórin tó kò sọ̀rọ̀ ìyàwó àtọmọ ẹ̀ bẹ́ẹ̀ ó lóun wà lórí street kí ìyá òun àti bàbá òun lè jẹun kò sọ pé kí ìyàwó àtọmọ òun lè jẹun ọmọ yẹn fi ń ṣe priority ọmọ yẹn wá kú tán ẹ wá fi ìyàwó àtọmọ ẹ wá ń dà wọn sábẹ́ tírélà Ọlọ́run máa bí ẹ Bọ́sẹ̀ Ọlọ́run yẹn máa dá ẹ lẹ́jọ́ inú ẹ̀ ń bí mi bí mo ṣe jí láàárọ̀ tí mo gbọ́n tó sọ inú ẹ̀ ń bí mi Ọlọ́run lè dáríjì ẹ mọ́ I mute my mic for now. ẹ jẹ́ kí mi sáré sọ̀rọ̀ because mo ní very serious cold cancel everybody ẹ jọ̀ọ́ ṣé mo wà audible enough ẹ jọ̀ọ́ ṣé èèyàn gbọ́ mi please let me gbọ́ mi. Yes. That British my love my sugar my honey. Hey Flaky. Ṣé òtútù sì tún wà lọ́dọ̀ yín ni? No. Flaky mo pè é tẹ́lẹ̀ o Flaky kó tó sọ̀rọ̀ ara mi ò yá mo lo dá flaga. má bínú kó tó sọ̀rọ̀ Sherry a long time ni Flaky ti ní reservation about this mama Mohbad èmi ni má bẹ lady
mo máa ń bẹ ni pé irọ́ má ṣe bẹ́ẹ̀ ẹ ó ti pẹ́ tí Flake ti ní reservation tó ó lòun wá jáde fún ìyá Mohbad mo máa ń bẹ lédì ni ó wá dé tán ó wá ṣẹnu yàmàyàmà fún àwọn parí torí ọmọ pé kò ń ṣe pé èmi ní very good sense of reasoning mi fi boast o mo dẹ̀ máa ní sùúrù gan mo máa deep thinker ni mí mo ò dẹ̀ kí yẹ́sì ò kí ń ṣe nǹkan mi mo máa ń jókòó ronú dáadáa dẹ̀ mo ná àwọn àgbàlagbà tó surround mi Ọlọ́run bless mi pẹ̀lú àwọn àgbàlagbà tó jẹ́ pé tèmi náà bá mọ̀ pé mo fẹ́ misbehave mo máa lọ reach out máa kọ́ fọgbọ́n fi sọ̀rọ̀ mo fẹ́ gbọ́ idea wọn sójọ́ tí ìyá Mohbad piss me off the most mo pe mọ́mí fẹ̀yìn mo ní ẹ wo mi ẹ jẹ́ kí n jáde fún ìyá Mohbad gangan lè ṣù yìí ẹ jẹ́ kí n jáde òní fílẹ̀ mi ní láìkẹ́ kìdíkọ̀ má jáde má ṣe fílẹ̀ mo ní àwọn pọ́ìntì tó wà lọ́wọ́ mi tí bá lọ sọ a máa rí one or two people tó máa reason ẹ̀ Temmy's platform lè máa ọmọ but no because nǹkan tó stand fún and protection tó ń fún Wunmi no ó normal but yẹ káwa kọ̀ọ̀kan máa push her out kọ́mọ èèyàn mọ̀ pé this woman no be better woman ọ nínú jọ ṣebí pé ìbọn tẹ́mi máa ń sọ̀rọ̀ èmi máa ń sọ omi ní parọ́ ìyá Mohbad máa ń jókòó sórí life ẹ̀ ó máa ń wo wájú ó ń gba instruction òun support ìyàwó ọmọ ẹ̀ ó wà lẹ́yìn ẹ̀ òun dúró ti ìyá grandson ẹ̀ tó bá protect grandson ẹ̀ tó dẹ̀ ń wo ìyá ẹ̀ bí kó kú ó mọ̀ pé ò fẹ́ràn ọmọ yẹn ni irun ilẹ̀ máa ń gbọ́ ọmọ lọ́wọ́ wọn ìyá wọn tẹ máa ṣe bíi pé ẹ̀mọ̀ tẹ máa separate ìyá àtọmọ nítorí pé ọmọ titi yín ti kú ṣé Wunmi ló train ọmọ yín ni kí ló ṣe okay àdúrà náà ẹ train ẹ nìyẹn ló ń ṣe òṣìra tamari ayọ̀ ní èjì ẹ pẹ̀lú King Purple ni mo jáde fún lánàá sí me I'm a very spiritual person mọ́mí fẹ̀yìn tẹ́ bá rántí jọ́tà sọ̀rọ̀ ìyá Mohbad kí ni mo sọ fún yín mo léèyàn kan wà láàrin yín bẹ̀ yẹn tó ń betray ṣé mo sọ fún yín anybody ò sọ fún èmi rí clear ni. bẹ́ẹ̀ni you said it èmi rí clear ni láti sọ pé mo pacify pé ìyá Mohbad ṣàfihàn Mohbad. mo ní apart from ìyá Mohbad ẹnìkan wà láàrin yín bẹ̀ yẹn wey wọ́n kí Temmy mo sọ èmi ò anybody ò sọ fẹ́mi èmi rí clear ni God has blessed me with inner eye but kò kan life mi social media and yesterday when I came out for King Purple I saw a whole lot tí wàá fi ṣẹ̀sín ẹni tó bá wà lórí chat mi lánàá máa mọ̀ pé mo ń pa òwe mo dẹ̀ tún sọ direct and indirectly you will ṣẹ̀sín in a way tó jẹ́ pé tó o bá fi family yìí lẹ̀ o ò fi family yìí lẹ̀ lánàá in the last 2 hours títí dìgbà tí ìyá Mohbad jáde òun ló jẹ́ pé you are going to do a lot of ẹ̀sìn we are going to do a lot of ẹ̀sìn tó jẹ́ pé ìyá Mohbad máa jẹ́ ń bẹ̀ àdúrà máa jẹ́ ń bẹ̀ everybody máa jẹ́ ń bẹ̀ let me now come for ìyá Mohbad